túbú ẹni ìbẹ̀rù jẹ́ o. True life story. Arákùnrin kan ìlọ wà ní àhámọ́ fún ọdún 37 gbáko láìsẹ́ tí ń lé rárá. Ìbílálẹ̀ ọjọ́ kan ni olè 3 báyìí wọlé tó wá. Ọpẹ́lọpẹ́ ìbọn tó nílé èló fi gbára rẹ̀ lẹ̀ ló bá pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ọ̀rọ̀ dọ̀rọ̀ ọlọ́pàá lójúmọ́ ọjọ́ kejì ènìyàn bá rí wípé ọmọ ìyá mẹ́ta ni làwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n jólè yìí. Pàbàmbarì wá ní wípé alábàágbélépọ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ báyìí ni làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ní kóòtù ni lọ̀rọ̀ bá pàdídà ló bá di wípé ọmọ màmá pa wọ́n ni nítorí wípé ọ̀rọ̀ wọn ò jọ gún. Ó wá wo ọ̀rọ̀ yìí kò síbi tí ó rí gbé sí. Nígbà tí wọ́n padà yìí ló sọ fún ìyàwó rẹ̀ wípé sọ ọmọ sàlẹ̀ lábẹ́ ilé àwọn báyìí àwọn tí ń gbèlú Èkó àwọn ló mọ́ sábà mọ́ tí wọ́n pè ní basement. Ọba tira rẹ̀ mọ́ bẹ́ẹ̀ mọ́ sọ fẹ́nikẹ́ni o kódà àwọn ọmọ ò gbọ́dọ̀ mọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bí yìí nígbàgbọ́ pé bàbá àwọn ti rìn lọ ó ti sán lọ fún ọdún 37. Nígbà tó dáàrin kan tágbà dé ìyàwó rẹ̀ yìí ó dàgbà orí ibi àgbáre ìní àwọn ọmọ bá talé. Àwọn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ìdílé ni wọ́n ti ra lé yìí gbé tí wọn ò mọ̀ wípé arákùnrin yìí ń bẹ ní abẹ́ ilé yìí. Alaalẹ́ ìní máa ń yọ jáde láti rè ra oúnjẹ àtomi yóò tún padà sínú òkúlóbó lábẹ́ ilé yìí. Ẹnu wá ní òtútù àyà bí ti wá ń wúkọ́ pọ̀họ́pọ̀. ń làwọn ẹbí kẹta tí àwọn ṣe ìrálé yìí wá rí ṣàkíyèsí wípé ikọ́ máa ń jáde wá láti abẹ́ ilé àwọn ní wọ́n bá pè sí àwọn ọlọ́pàá. Bí wọ́n ti débẹ̀ ènìyàn rí arákùnrin wọ́n mú jáde nínú òkú tó kó tẹ̀ ń wò yìí ní wọ́n bá pé kí ló dé ọlọ́gbẹ́ni kí ló kọ rẹ̀. Nígbà tó kó tó rò fún wọn ní wọ́n bá rè tú ọ̀rọ̀ rẹ̀ sí. Wọ́n wá rí i pé ìyá àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́wọ́ wípé lóòótọ́ àti lódodo làwọn ọmọ òun rè jalè nílé arákùnrin yìí lálẹ́ ọjọ́ náà. Kò sẹ́ni tí ń lé ọ wá pàdánù ọdún 37 nínú ìrìnàjò ayé àwọn ọmọ rẹ̀ àti nínú ìrìnàjò ayé tiẹ̀ gangan. Ó ní ẹ̀rù ló bá òun pé tí wọ́n bá rà òun mú ẹ̀wọ̀n yìí lòun ó kù sí i. Ǹjẹ́ bẹ́ẹ̀ kí ẹ̀rù ti di ọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́ mú tí ò já ṣe ní tó yẹ ká ṣe. Ìbẹ̀rù ohun tí ò ní láéláé ṣẹlẹ̀. False experience appearing real. Fear.